Bí ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò ìpínlẹ̀ Ògùn ẹgbẹ́ oníròyìn tí yóò wáyé ní ọjọ́ 11 oṣù Kejìlá, ẹgbẹ́ ìpolongo tí arákùnrin Wálé Ọlárẹ̀wájú ṣe ìpolongo sí Independent Chapel Ìlà-Oòrùn ìpínlẹ̀ Ògùn, tó jẹ́ ẹ̀ka kan nínú ẹgbẹ́ oníròyìn ìpínlẹ̀ Ògùn fún àtìlẹ́yìn láti padà sípò rẹ̀ àti láti ṣàfihàn àtòjọ ìlànà iṣẹ́ wọn fún àwọn ọmọ ẹgbẹ́. Blessing Adéwuyì pèsè síbi ìpolongo tó wáyé ní ilé ìgbafẹ́ Ilé Fàájì ní Ìjẹ̀bú-Òde, ó sì jábọ̀ ìròyìn. Ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ oníròyìn Ìlà-Oòrùn ìpínlẹ̀ Ògùn ti Independent Chapel sọ̀rọ̀ ní àkókò ìbánisọ̀rọ̀ náà, arákùnrin Akínwálé Ọlárẹ̀wájú, ẹni tí ó fẹ́ yàn padà sípò rẹ̀ gẹ́gẹ́ bí alága, fi inú dídùn rẹ̀ hàn sí àwọn ọmọ ẹgbẹ́ fún bí wọ́n ṣe ṣàtìlẹ́yìn fún ní gbogbo ọdún mẹ́ta tí ó ti lò nípò. Ó ṣàlàyé pé ọdún mẹ́ta náà kún fún ìṣòro àti ìrẹ́pọ̀, ó sì ṣàfihàn díẹ̀ nínú àwọn àṣeyọrí tí ìṣàkóso rẹ̀ ti ṣe. A ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ kóríyá fún àwọn ọmọ ẹgbẹ́ wa ní ìpínlẹ̀ Ògùn. A ti gbìyànjú láti mú àwọn ohun mèremère tó ti nù wá sẹ́yìn àti dá padà wá. A ti mú ayédẹrùn fún àwọn ọmọ ẹgbẹ́ wa ní oríṣiríṣi ọ̀nà. Gbogbo àwọn àkànṣe iṣẹ́ tá a ṣe ó ti tó bíi 21. Gẹ́gẹ́ bí ó ti sọ, ìṣàkóso rẹ̀ ní ọdún mẹ́ta sẹ́yìn ti kópa nínú iṣẹ́ alágbára 21 tí ó sì mú kí ẹgbẹ́ oníròyìn ìpínlẹ̀ Ògùn túbọ̀ lágbára sí i, tí ó sì ti yí ìtàn rẹ̀ padà nípa iṣẹ́ tó péye. Ìsìnkú fún ìdásílẹ̀ ẹ̀ka 6 tuntun láti mú kí aṣojú pọ̀ sí i àti láti mú kí ìṣètò iṣẹ́ ẹgbẹ́ náà dára sí i ní ìpínlẹ̀ Ògùn. Ó jẹ́ kó yé àwọn ọmọ ẹgbẹ́ pé bí wọ́n bá tún yan òun sípò, yóò tẹ̀síwájú lórí àwọn ètò ohun rere tí ó ti ṣe tẹ́lẹ̀, òun ó sì dáwọ́lé àwọn ètò tuntun tó bófin mu tó yẹ fún ìròyìn ìgbàlódé. Tí a bá ní àǹfààní láti ṣe ẹlẹ́ẹ̀kejì sáà kejì nínú ipò tó a wà yìí, àtúnṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ìwé òfin ẹgbẹ́ wa ó fi ààyè gba èèyàn láti wà ní ipò kan ní ẹ̀ẹ̀mejì. Síbẹ̀, ó rọ àwọn ọmọ ẹgbẹ́ pé kí wọ́n tún fi àtìlẹ́yìn tí wọ́n fún òun nígbà àkọ́kọ́ hàn lẹ́ẹ̀kan sí i. Ó ṣèlérí pé òun kò ní já ìgbàgbọ́ tí wọ́n nínú òun kulẹ̀. Nígbà tí òun kí ẹgbẹ́ ìpolongo arákùnrin Akínwálé Ọlárẹ̀wájú, alága ẹgbẹ́ akọ̀ròyìn ní Ìlà-Oòrùn ìpínlẹ̀ Ògùn ti Independent Chapel, arákùnrin Olúwaṣeun Odùnẹ́yẹ, ṣèlérí pé gbogbo ìbò ẹ̀ka náà yóò lọ sí ọ̀dọ̀ ẹgbẹ́ Akínwálé ní ọjọ́ 11 oṣù Kejìlá ọdún yìí, nígbà tí gbogbo oníròyìn ìpínlẹ̀ Ògùn yóò lọ dìbò láti yan aṣáájú tuntun. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ayọ̀mídé Ògúngbèmí ló ṣàtúpalẹ̀ ìròyìn.